gbé mi sókè. Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Fà mí lọ sí ibi gíga. Àpáta tó ga jù mí lọ. Olúwa jọ̀ọ́ gbé mi sókè. Kí ló lè lò pọ̀ lọ? Ẹjọ́ ta lẹ̀ mí. Wọ́n ní àwa ní ogun ìrọ́yìn. Àbí ẹ̀jẹ̀ ògúnlùsì kan níbẹ̀ ní àgọ́ ara rẹ ni. Ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n èmi ti wà nínú Kristi, mo ti dẹ̀dá tuntun. A sì ti kọ́ wípé wọn àtijọ́ ti kọjá, ó ní kí èso ti di tuntun. A ti pààrọ̀ ẹ̀jẹ̀ ògúnlùsì kúrò lára mi. A ti dá a padà sí ti Jésù Kristi. Ọ̀dọ́ àgùntàn ó ti fẹ̀jẹ̀ rà mí padà. Fún ìdí èyí ẹ̀ láṣẹ kankan ló ayé mi. Bẹ́ẹ̀ni ìwé òfin ọwọ́ rẹ̀ ń. Òun ló sọ pé a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára àwọn ọmọ láti ìran kìíní títí dé ìkẹrin àgbà lórí kẹta ó wá ní adáwọ̀ iṣẹ́ dúró irọ́ ló pa. Bíbélì sọ wípé ó ní ẹ̀yin kì yóò ráàyè láti pòwe èyí mọ́ wípé àwọn bàbá jẹ́ èso àjàrà ìpín yín kàn wọ́n mọ́. Ó ní ọkàn tó bá ṣẹ̀ ní òkú, àwọn bàbá mi ló ṣẹ̀ wọ́n ti lọ. A ti kọ́ wípé nínú ìwé Genesis chapter 24 verse 56 ó ní kí ẹnikẹ́ni kí ó má ṣe dá mi dúró torí kó láti ṣọ̀nà mí níre. Tàwálẹ̀ ni. Mo ti ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan tó lóun gòkè àbí ó ń kọrin kan pé òun gòkè lọ níbo ló ń lọ. Òun béèrè lọ́wọ́ àwa àwa lógun ìrọ́yìn. Ẹ lè dá mi dúró. Tí ẹ̀ dúró náà ìran babaláku bàbá rẹ̀ wo ló gba bí kọjá rí. Ìran babaláku bàbá ló pè é. Èmi ti wà nínú Kristi, mo ti dẹ̀dá tuntun. A ti pààrọ̀ ẹ̀jẹ̀ ilé wa, a ti padà, a ti fẹ̀jẹ̀ Jésù Kristi dá padà fún mi. Dípò Bàbí. Wá gbọ́, Jésù ti kú kí má bàa kú. Ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ pààrọ̀ ẹ̀jẹ̀ ògúnlùsì kúrò lára mi. Ẹ̀jẹ̀ Jésù níbẹ̀ lára mi. Ẹni tó dẹ̀ ń gbénu mi, ó ju ẹ̀yin rédèdè yìí lọ. Kí ta ni yín? Ta ló gúnyàn fún tó ní tọ̀bẹ̀ òṣòro gan-an? Ṣadí ń jẹun tájà rẹ̀ ń dùn. Bẹ́ẹ̀ni lọ́wọ́. Mo fi wá fi ẹni tó gúnyán fún mi tó ń tọ̀bẹ̀ ṣo, mo fẹ́ fẹ́ fi wọ̀nyí lẹ́ni. Ọba àwọn ọba, ayérayé arúgbó ọjọ́, ọba tí òyìn kò padà. Ibi nìkan wọn má ṣe gbé, ọba tó ní ayé àti ọ̀run. Akọ́gbé tí Olúwa ní àtẹ̀kù rẹ̀, ayé àti ògbó tó tẹ̀lé sílẹ̀. Mo wá pa ní àṣẹ lórúkọ Jésù Kristi kí lọ́lọ́ kó gbọ́ yín dànù. Mo wá pa ní àṣẹ lórúkọ Jésù Kristi. Ó yẹ kó orí gbogbo yín pọ̀, akọ́ wípé ta ní ẹ̀wọ̀n òkè, ìwọ́n ti fún àwọn ọ̀sìn pẹ̀tẹ́lẹ̀, Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. Olúwa ṣe o, arúgbó ọjọ́ ẹgbẹ́ ti lọ́nà, ibi gíga ìmọ̀ ń lọ bẹ̀. Olúwa ṣe o, Olúwa ṣe o, wọ́n gbé ọ̀gá o bàbá, torí pé ẹ ṣe é. Ẹ̀jẹ̀ gbàgbé ẹ̀dá sọ fún Ọlọ́run. Gbogbo agbára tó ní mi ò ní gòkè. Ṣé bẹ́ẹ̀ ní ìránṣẹ́ yẹn? Àwọn ogun ìpìlẹ̀ dé wọ́n dìde sí pé mo ló ń gòkè lọ. Ṣùgbọ́n torí pé ó ní agbára Ọlọ́run, ó ní Jésù Kristi, ó ṣẹ́gun wọn. Ní orúkọ Jésù náà ṣẹ́gun ayé. Ó ní bí ọ̀gá ẹ̀ ní gòkè, èyí náà borí wọn. Bá mi sọ fún Ọlọ́run, agbára tó pé mi ò ní gòkè. Wọ́n fi sára fún mi. Ogun tó dúró dè mí lẹ́lọ́nà àti gòkè. Ọlọ́run àlọ́ bá mi jábọ́, kó bá mi gòkè ó yà. Lórúkọ Jésù, lórúkọ Jésù, ó yà. Àtọ́jú tó bá mi ò ní gòkè. Ó fi ìran wa tí wọ́n béèrè fún òkè nígbà àti gòkè. Ó yẹ ìdá lọ sí wọn, ó yẹ ìdá lọ sí wọn. Jésù Kristi Olúwa wá. Sọ́wọ́n gbẹ̀dúrà kò sí. Olúwa, ògo díẹ̀ mẹ́rin máa ń jẹ́ ìpín mi. Ẹlòmíràn kúlẹ̀ tó gòkè, wọn ló kú. Ọ̀pọ̀ ló ṣàìsàn. Ó lè má lágbára àti dé gbogbo yẹn. Ògo díẹ̀ mẹ́rin, Olúwa má jọ ṣẹlẹ̀ sí mi. Ó yàdúrà lórúkọ Jésù. Lórúkọ Jésù mi ò. Ògo díẹ̀ mẹ́rin má jọ jẹ́ ìpín mi lọ. Ògo díẹ̀ mẹ́rin má jọ jẹ́ tèmi. Ọlá yóò gbàdúrà. Ẹ wò mí. Ó ní kó gbàdúrà ẹ̀ ló kọ́ pẹ̀lú ògbóni. Ṣẹlẹ̀ rí ìránṣẹ́ yẹn. Ó ń kó òkèlè sí lẹ́jà. Ọkùnrin ẹ̀ kìí ṣe àwọn ènìyàn lọ sí. Wọ́n ní kò sáyé lọ́jọ́ kan sí ẹ̀ tó ń kó òkèlè yìí. Ó ní kó wàá kú. Lórúkọ Jésù Kristi Olúwa wá.